Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọ̀dẹ̀ ọdún bí? Ẹ̀yin lólùfẹ́ ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Mo ní mẹ́sẹ̀gì fún Tọ́pẹ́ Àlàbí àti Lizzy Anjorin lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ láàrin àwọn méjèèjì. Òun ni mo fẹ́ pass mẹ́sẹ̀gì fún wọn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Tọ́pẹ́ Àlàbí, tẹ́ ẹ bá come across fọ́nrán yìí, ẹ jọ̀ọ́ ẹ má fojú commonize ẹ̀. Tó bá yẹ pé lótìtọ́ àti lódodo òun lẹ nífẹ̀ẹ́ Tọ́pẹ́ Àlàbí, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi fọ́nrán yìí kẹ́ ẹ fi ránṣẹ́ sí i àbí kẹ́ ẹ bá mi tag ẹ̀. Kò bá jẹ́ yín 10, kò bá jẹ́ yín 15, kò bá jẹ́ 30 èèyàn ló come across fọ́nrán yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi tag Tọ́pẹ́ Àlàbí torí mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass sí Tọ́pẹ́ Àlàbí nínú fọ́nrán yìí. Tó bá yẹ pé lótìtọ́ ni o, ẹ nífẹ̀ẹ́ wọn lótìtọ́, ẹ pass ẹ̀ sí wọn. Bákan náà, ẹ̀yin ti Lizzy Anjorin, tẹ́ ẹ bá come across fọ́nrán yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí Lizzy Anjorin. Tó bá yẹ pé lótìtọ́ àti lódodo òun lẹ nífẹ̀ẹ́ Lizzy Anjorin, tẹ́ ò dẹ̀ fẹ́ kó ṣubú, tẹ́ ò dẹ̀ fẹ́ kó ṣìṣe, tí kò dẹ̀ ní ṣìṣe lágbára Èdùmàrè. Ẹ bá mi fi fọ́nrán yìí, ẹ bá mi fi ránṣẹ́ sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá come across ẹ bá mi tag Lizzy Anjorin lórí mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass sí Lizzy Anjorin. Ẹ má bá mi kà lọ. My first message go to Tọ́pẹ́ Àlàbí. Sister Tọ́pẹ́ Àlàbí, ẹ̀yin ni mo kọ́kọ́ ní àmọ̀ràn fún. Ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ direct ọ̀rọ̀ yìí sí. Á dẹ̀ dùn mọ́ mi nínú tẹ́ ẹ bá lè gbé yẹ̀wò. Lótìtọ́ àti lódodo mo kéré sí yín. Àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun la fi dá Ilé Ifẹ̀ o. Wọn ò sọ wípé àgbà gbọ́n nìkan òun la fi dá Ilé Ifẹ̀. Ó ṣeé ṣe kẹ́ ẹ rí kékeré mú nínú mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass sí yín. Kékeré tó máa wúlò fún yín nínú mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass sí yín. Ṣẹ́rí àkọ́kọ́ sọ̀rọ̀ mi lórí ìwà tẹ́ hù. Mi ò dá yín lẹ́bi. Bákan náà mi ò dá yín láre. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ọ̀dọ̀ náà ó fi ọgbọ́n ṣe. Ṣẹ́rí ńgbà míì nǹkan tá a bá gbé dání, position tá a bá wà, àwùjọ tá a bá belong sí, ó ní í ṣe pẹ̀lú ìwà wa ńgbà míì. Wọ́n ní fìwà kẹ́sìn fẹ̀sìn kún wà, òun náà ń pè ní ọmọlúàbí. Ṣé rí ẹ̀sìn tẹ́ gbé dání, tẹ́ ẹ bá mọ bó ṣe wúwo tó, tẹ́ ẹ bá tún wá mọ bó ṣe wà sensitive tó, ó ṣeé ṣe kẹ́ má gbèrú gbèsè tẹ́ gbé níjọ́ tẹ́ délé Lizzy Anjorin. Awuyewuye yẹn pọ̀ lọ́tùn, ó pọ̀ lósìn. Àwọn rumors kan jáde pé nítorí Fúnkẹ́ Akíndélé òun lẹ ṣe nǹkan tẹ́ ẹ ṣe yẹn. Wọ́n nítorí Fúnkẹ́ Akíndélé àti Lizzy Anjorin wọ́n ń jà. Ẹ̀yin dẹ̀ nífẹ̀ẹ́ Fúnkẹ́ Akíndélé ju Lizzy lọ, torí ẹ̀ ló jẹ́ kẹ́ gbé gbèsè tẹ́ gbé yẹn. But gẹ́gẹ́ bí èèyàn tẹ́ jẹ́ láwùjọ, everybody mọ̀ yín sí evangelist olórin ẹ̀mí, ẹni tó ń forin ṣe wàásù, ẹni tó ń forin tọ̀yàn sí ọ̀nà Ọlọ́run, ẹni tó ń forin kọ́ọ̀yàn béèyàn ṣe ń gbàdúrà sí Ọlọ́run, ẹni tó ń forin kọ́ọ̀yàn béèyàn ṣe ń fi orin tó fi ń yin Ọlọ́run, tí inú Ọlọ́run máa ń dùn, tí àlè ara ṣe Ọlọ́run tó dé máa mì báyìí pé ìkànnà àwọn ẹrú mi ló ń kì mí yìí, ìkànnà àwọn ẹrú mi ló ń ṣèkì àlè ara sí yìí. Ẹ jẹ́ kan nínú àwọn olórin ẹ̀mí bẹ́ẹ̀. All eyes on you. Ṣé rí ẹ̀ṣẹ̀ tírú èmi ìbá ṣẹ̀, táwọn èèyàn bá fojú fò, tírú ẹ̀yin bá ṣẹ̀, àwọn èèyàn ò ní fojú fò. Gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́ jẹ́, wọ́n nígbà tẹ́ débẹ̀ tẹ́rí pélé Lizzy Anjorin ni, wọ́n lè sọ pé ẹ̀ lè kọrin bẹ̀, ẹ̀ dẹ̀ padà. Àwọn èèyàn wá ń bi yín, gẹ́gẹ́ bí information tí mo gbọ́, àwọn èèyàn wá ń bi pé kí ló dé
kí ló fà kí ni Lizzy ṣe fún yín wọ́n lè sọ pé àbúrò yín ni Lizzy ò ṣẹ̀yìn Lizzy ò ròyìn but kò sọ fún yín torí ẹ̀ lẹ̀ ṣe kọrin èmi ò gba excuse yẹn wọlé there is something behind it okay ẹ jẹ́ ká gbà pé Lizzy ló ṣẹ̀yìn ọ̀ ẹ jẹ́ ká gbà pé àwọn kan ni wọ́n rán yín níṣẹ́ yẹn pé kẹ́ ẹ má ṣe nǹkan yẹn gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí oníwàásù tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí evangelist tẹ́ jẹ́ ẹ̀yin gangan ló yẹ kẹ́ ẹ ṣe olùparí ìjà láàrin whoever and whoever tó bá ń bára wọn jà kódà ẹ lè fi orin sọ òkú ọ̀rọ̀ sí wọn bẹ̀ ẹ lè fi orin pass message sí wọn bẹ̀ ẹ lè lo influence yín pé ẹ ní opportunity àti lọ kọrin ní irú situation bẹ́ẹ̀ yẹn táwọn kan dẹ̀ sọ wípé má kọrin níbẹ̀ yẹn torí pé lágbájá ọ̀tá mi ni gẹ́gẹ́ bí wòlíì tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí evangelist tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́ jẹ́ ó yẹ kẹ́ ẹ bá wọn parí ìjà yẹn ni kò yẹ kẹ́ ẹ wà bias to me ẹ wà bias ẹ support èèyàn kan ju èèyàn kan lọ and ṣẹ́rí gbogbo àwọn tó bá ti wà ní ìlànà ọlọ́run tá à ń wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń sọ̀rọ̀ ọlọ́run fún yàn wàláì wọn ò gbọ́dọ̀ lọ́tà àtọ́ wọn ò gbọ́dọ̀ sọ pé ẹnìkan ni mo máa bá ṣe ẹnìkan ni mi ní bá ṣe wọ́n gbọ́dọ̀ máa wá ìrẹ́pọ̀ láàrin gbogbo àwọn tó bá surround wọn ká no matter how case may be but kíní ó máa wá dùn mí fún gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run gbogbo ẹ̀yin tá a bá ń fi ojú èèyàn ọlọ́run wò ó máa ń dùn mí wípé a máa ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn mistake yìí lọ́wọ́ yín kí ló dé tí ẹ ṣe jẹ́ ká máa rí nǹkan tí ẹ ń preach fún wa kí ló dé tí ẹ ṣe jẹ́ ká máa rí lára yín now ẹ pera yín ní ìránṣẹ́ ọlọ́run ẹ pera yín ní evangelist ẹ pera yín ní olórin ẹ̀mí ẹ wo orí ìwà tẹ́ hù ń bẹ̀ yẹn kí ló kọ́ wa so táwọn èèyàn bá decide pé àwọn ògbórí yín mọ́ pé orin yín gan kò nítumọ̀ sáwọn mọ́ because ẹ̀yin tẹ́ ń forin kọ́ wa lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti lè hu irú wa báyìí kí ló tún wá kù àìmọye pásítọ̀ tá máa preach lórí ọ̀tà àgbèrè ò dá olè jíjà ò dá panṣágà ò dá ẹ má mọtí ẹ má ṣàgbèrè ẹ lọ wo pásítọ̀ yẹn wò mẹ́ta nínú àwọn kwaya òun ló ń bá lájọṣepọ̀ ìyàwó lé nínú ṣọ́ọ̀ṣì ó ń bá wọn lájọṣepọ̀ ó dẹ̀ ń píríṣì wípé ẹ má mọtí ẹ má ṣàgbèrè ẹ má ṣe ṣìnà this same bible tá a kà tá a rí wípé àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run fọwọ́ sí tọ́lọ́run tí ọlọ́run recognize ọ̀pọ̀ wọ́n níyàwó méjì wọ́n níyàwó mẹ́ta wọ́n níyàwó mẹ́rin tí pásítọ̀ bá dẹ̀ máa píríṣì ẹ̀ fún yín wọ́n á ní ìyàwó kan ni ọlọ́run sọ ẹ gbọ́dọ̀ fẹ́ méjì ẹ gbọ́dọ̀ fẹ́ mẹ́ta ṣe rí most àwọn pásítọ̀ yìí ló jẹ́ kí single mother pọ̀ o tó bá jẹ́ pé àwọn náà ṣe bíi ti àwọn ẹlẹ́sìn kejì tó ní o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin tí agbára ẹ bá ti ká but ní ti kìrìsìtẹ́nì way àwọn condemn ẹ̀ totally meanwhile 80% ti pásítọ̀ wọ́n fẹ́ ju ìyàwó kan lọ wọ́n wá fẹ́ pamọ́ torí pé kí ni wọn ò fẹ́ káyé bú wọn wípé ṣe bẹ́yìn náà lẹ sọ pé ìyàwó méjì ò dáa wáì tẹ́ ṣe fẹ́ ìyàwó méjì mo mọ pásítọ̀ kan ó máa ń wo program mi ní gbogbo ìgbà mo dẹ̀ mọ̀ pé ó tún máa wo eléyìí náà mi ò ní dárúkọ ẹ̀ ó níyàwó ńlé ọmọ kwaya bíi mẹ́ta òun ló ń bá lájọṣepọ̀ tá a dẹ̀ ká now àwọn the same choir tá à ń sọ yìí wọ́n dẹ̀ ń ṣe mọ̀mí sí ìyàwó ilé ẹ̀ ìyàwó ilé ò dẹ̀ mọ̀ ó dẹ̀ ń bá wọn lájọṣepọ̀ á dẹ̀ bọ̀ sórí ọ̀tà á ní àgbèrè ò dá ṣìnà ò dá ẹ má ṣe kinní kan ìyàwó kan ní kẹfẹ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ ẹlòmíì tó bá kú lè máa ráṣìírí ẹ̀ kí ló dé tó jẹ́ wípé nǹkan tẹ̀ ń preach ààrẹ lára yín bible tẹ̀ dẹ̀ ń preach ṣe fún wa yìí nínú ẹ̀ adẹ̀rẹ̀ àwọn òjìṣẹ́ ọlọ́run tó pọ̀
tó yẹ pé wọn ò níyàwó kan bíi 2, 3, 4, 5. ọ̀pọ̀ wọn tó bá kú òun lè máa ráṣìírí wọn, bọ̀ tó bá ṣì wà láyé ẹ̀ ní ráṣìírí wọn. Now mo wá béèrè lọ́wọ́ pásítọ̀ kanjọ́ kan, mo ní ẹníyàwó 2 ò dáa, but nínú Bible ara wọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run recognize gidi, tá a mọ̀ pé Ọlọ́run recognize àwọn eléyìí tó dẹ̀ fẹ́yàwó 2, 3, 4. ìgbà tí pásítọ̀ yẹn máa kí mi ó ní Old Testament nìyẹn. mo ní okay Old Testament nìyẹn, àmọ́ ní but the same Old Testament yìí tẹ̀ sọ wípé inú ẹnìkan yẹn ti ṣẹlẹ̀ pé wọ́n ti cancel ẹ̀, ẹ máa ṣe ń lo Old Testament yìí preach nínú ṣọ́ọ̀ṣì. wọ́n ní ọ̀rọ̀ inú ẹ̀ ni àwọn ń lò. mo ní ṣebí nínú ẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tẹ́ ẹ fi condemn ẹ̀ pé Old Testament ni, ìgbà tí Jésù ti dé ó ti cancel ẹ̀. now okay tóbìnrin nìkan lè cancel ń bẹ̀, gbogbo ọ̀rọ̀ tó kù ẹ̀ cancel ẹ̀, but ẹ̀ dẹ̀ ń claim pé inú Old Testament òun nìyẹn wà ẹ̀ ló. now the same Old Testament ẹ̀ dẹ̀ ṣe ń preach ọ̀rọ̀ inú ẹ̀ fáwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì. kí ló dé tẹ̀ ń kéjì àwọn èèyàn? tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe dáadáa ni ó yẹ kẹ́ ẹ condemn Old Testament yẹn completely, tó fi máa hàn wá pé gbogbo nǹkan tó wà nínú ẹ̀ nǹkan ayé àtijọ́ tí kò dáa, Jésù ti wá dé ó ti mú New Testament dé, òun la fẹ́ máa lò, but ẹ sì ń lo Old Testament. but tó bá débi ọ̀rọ̀ olóbìnrin dé, tó bá débi ọ̀rọ̀ ọlọ́tí dé, ẹ máa cancel ẹ̀. nínú Old Testament yìí náà nínú New Testament adẹ̀ rẹ̀bi tí Jésù tó ti sọ omi di ọtí wine. wọ́n ní Jésù ò ní ká máa mọtí, àmupara ni Jésù ò fẹ́. ìgbà táwọn pásítọ̀ máa tú, wọ́n ní Jésù ò tiẹ̀ fẹ́ ká mú rárá. ọ̀pọ̀ pásítọ̀ dẹ̀ mú ọtí. kí ló dé tó yẹ pé nǹkan tẹ̀ ń píríṣì fún wa a ò rí lára yín? tẹ́ bá wá ká pásítọ̀ mọ́kànnà a máa wá dìfẹ́ǹdì ara ẹ̀, bọ̀ tó bá dórí ọ̀tà a máa sọ fún wọn wípé ẹ má fẹ́yàwó 2, ẹ má mọtí, ẹ má ṣe gbá, ẹ má ṣàwò. àwọn dẹ̀ ń ṣe nǹkan tán ní kẹ́ ẹ má ṣe yẹn. pásítọ̀ kan náà sọ pé ó ń sọ̀rọ̀ kan jọ kan pé tóun bá wà lórí pulpit ọ̀rọ̀ òun ní kẹ́ ẹ gbọ́, ẹ má tẹ̀lé ìṣe òun. mínì wípé ohun tóun gan preach kò practicalize ẹ̀, ó kàn preach ẹ̀ ni. nígbà tó bá ti ní ọ̀rọ̀ òun ní kẹ́ ẹ gbọ́, ọ̀rọ̀ inú Bible tóun sọ fún yín òun ní kẹ́ ẹ gbọ́, but tóun bá dé ta ìṣe tóun bá ń ṣe ẹ má tẹ̀lé. ṣe ti rí pé kò practicalize nǹkan tó ń ṣe, kí wàá láǹfààní nǹkan tó ń sọ fún wa tí wọ́n fún ara ẹ̀gùn ò ṣe. òun ló ṣe dùn mí fún sista Tọ́pẹ́ pé kò jẹ́ kó jẹ́ pé irú wọn la máa bá ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ó yẹ ká bá wọn ní position tó máa parí ìjà fún àwọn méjèèjì, or whoever tó bá ń bá Lizzy Anjorin jà tó máa fi fà pé wọn ò ní lè kọrin bẹ́ẹ̀ yẹn. ó yẹ kán parí ìjà yẹn fún wọn, kán lo agbára tọ́lọ́run fún wọn, kán lo ẹ̀mí mímọ́ tọ́lọ́run fún wọn, kán fi kọrin tó máa pàṣẹ mẹ́sẹ̀gì fún wọn. orin yẹn á tún wúlò fún gbogbo àwọn míì tó bá tún bára wọn jà. kán jẹ́ kó yé wọn pé kò sí nǹkan tá a fẹ́ fìjà ṣe. ṣebí Báíbù náà ló sọ, ó ní oòrùn ò gbọdọ̀ wọ̀ bá ìbínú nínú wa. sísá Tọ́pẹ́ ẹ̀yin náà ti dẹ́ṣẹ̀ ń bẹ̀ yẹn, ẹ ti dẹ́ṣẹ̀. nígbà tẹ́ bá torí wípé torí ẹnìkan tó ń bẹ́ nìkan jà níjọ́ nǹkan ẹ̀yẹ nìyẹn, ẹ wá disappoint ẹni yẹn, ṣé o pé ní ẹni yẹn máa dùn sí yín? ẹ̀rí ọkàn máa jẹ́ ẹ̀yin náà pé ṣé nǹkan tí mo dẹ̀ ṣe yìí dáa ṣá. sísá Tọ́pẹ́ àmọ̀ràn mi fún yín òun ni wípé àbúrò mi kan ti sọ, ó ní kọ́ máa wí 20, kọ́ máa wí 30, ó ní ẹ̀ ní jáde sọ nǹkan kan. láti gbọ́tọ́ rẹ̀ dẹ̀ ti ṣẹlẹ̀ náà mi ì tí ì rí kẹ́ jáde kẹ́ sọ nǹkan kan. a jẹ́ pé àbúrò mi tó sọ̀rọ̀ yẹn ó mọ̀ yín dáadáa, but kò bá wá dáa tẹ́ bá jáde, tẹ́ bá lè ṣe àtúnṣe, tẹ́ bá lè ṣe àtúnṣe, tẹ́ bá lè ṣe àtúnṣe, kò bá dáa. àmọ̀ràn mi fún yín nìyẹn, ẹ jọ̀ọ́ ẹ ṣe àtúnṣe. ìwà tẹ́ hù lọ́jọ́ yẹn mi ò blame yín o, mi ò dá yín lẹ́bi, mi ì dá yín lẹ́jọ́. mo kéré sẹ́ni tó lè dá yín lẹ́jọ́, mo kéré sẹ́ni tó lè dá yín lẹ́bi, but àmọ̀ràn tèmi sí yín ni pé ẹ jáde kẹ́ ẹ ṣe àtúnṣe. back to Lizzy Anjorin. mẹ́sẹ̀gì mi fún ẹni wípé àgbà ló ń dà yìí,
àgbà ló ń dà yìí wọ́n ní téèyàn bá ń dàgbà èèyàn máa ń yogun jà ni ọjọ́ bí ẹ ló ṣe yìí ó tún ti lékún o mo mọ̀ pé ó strong ọ̀rẹ́ dàbí àjànàkú tó ní kéré má wọ̀dọ̀ ni ìtàkùn tó ní kéré má wọ̀dọ̀ ni tòun ti rí náà jọ ń lọ mo mọ̀ pé ó strong torí tí ò bá strong ni gbogbo àtàkì tí wọ́n fún ẹ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tó bá ba ọmọ ìyá ẹlòmíì á ti balẹ̀ inú mi dùn pé ọlọ́run wà pẹ̀lú ẹ ọlọ́run dúró tì ẹ́ ìfẹ́ tó ní sáwọn èèyàn ọkàn kan tó ní sáwọn èèyàn ó dúró tì ẹ́ ó gbé ẹrú wọ́n á gbàládùn àfún ẹ pé ọlọ́run tó ṣọ́ ẹ di àsìkò tó wà yìí tí gbogbo àwọn tó gbógun tì ẹ́ tí wọn ò fi rí ẹ mú ọlọ́run náà àtúnṣe máa dúró tì ẹ́ ọlọ́run náà àtúnṣe máa dáàbò ẹ̀bù ẹ̀ àmọ́ wọ́n ní téèyàn bá dàgbà èèyàn máa ń yógun jà ni make peace whoever tó bá ti ń bá ní gbólóhùn whoever tó bá ti ń bá jà make peace pẹ̀lú wọn ìjà ọdọ́là o orúkọ ló ń sọ ni mi ò mọ àwọn tó ti bá jà o but ara àwọn tó bá jà ara àwọn enemy ẹ àwọn náà ni wọ́n ṣiṣẹ́ yìí àwọn náà yín sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn náà ń wọnú sista Tọ́pẹ́ Àlàbí tó fi ṣe nǹkan tó ṣe yẹn let's for instance tó bá jẹ́ pé ilẹ̀kùn kan ni sista Tọ́pẹ́ ń bọ̀ wá ṣí fún ẹ tó máa tún gbé ẹ dé ìpele míì tó ti ń lé bọ́n tó ṣe máa tì padà nìyẹn ṣé o ti rí nǹkan tí ìjà máa ń fa ń gbà mí ṣé o ti rí ìdènà tí ìjà máa ń mú wá ń gbà mí mo fi yẹn ṣe sample ni o kí mo orin ní sista Tọ́pẹ́ wá fẹ́ kọ fine but tó bá jẹ́ wípé ilẹ̀kùn kan ló ń bọ̀ wá ṣí fún ẹ náà tó yẹ pé ìgbéga tó o ti ń lé tipẹ́tipẹ́ o ti gbàdúrà o ti gbàwẹ̀ o ti ṣe gbogbo ẹ̀ ilẹ̀kùn yẹn is about to open ẹni tó wá fẹ́ open ilẹ̀kùn yẹn wá débẹ̀ ó wá rí i pé Lizzy ni ìpè kan wọ́n ló fi ni pé ọ̀gbẹ́ni o gbọ́dọ̀ ṣílẹ̀kùn yẹn fún Lizzy o yá ti padà ṣé o ti rí i pé wọ́n tún block ọ̀nà kan bẹ̀ yẹn nìyẹn tó fi hàn wá pé ìjà ò dọ́là orúkọ ló ń sọ ni ó ti jáde lóòótọ́ ó ti sọ pé ó bá sista Tọ́pẹ́ jà ẹ̀gbọ́n ẹni wọ́n jẹ́ kò sí nǹkan tó lè ṣe fún ẹ tó lè bá wọn jà ó tún wá fi kọ́má sí ó tún fi kọ́má sí kọ́má tó fi sí òun ni wípé tí wọ́n bá fa ọ̀rọ̀ yìí jù báyìí lọ a ò ní jọ wò tán o ẹni tó ṣẹ̀ tí ó sọ ọmọ tí ó sọ nǹkan kan tó o bá ń gbọ́ nǹkan kan míì lẹ́yìn ẹ̀ àwọn olólùfẹ́ tiẹ̀ àtàwọn olólùfẹ́ Tọ́pẹ́ Àlàbí kó o gbà páwọn náà ń sọ̀rọ̀ yẹn tó o bá wá listing sọ̀rọ̀ yẹn tó o bá wá fà jù bẹ́ẹ̀ lọ ẹni tó o wá sọ pé ò bá jà tó o sọ pé kò sí nǹkan tó lè ṣe fún ẹ tó o lè bá jà ọ̀rọ̀ yẹn á tó wá dípò tó wá ń bàjà o tó o dẹ̀ ti sọ wípé kò sí nǹkan tó lè ṣe fún ẹ tó ní bàjà o lè bàjà tó o bá wá ń listing sọ ókè nísìn èmi jẹ́ kan náà àwọn olólùfẹ́ tiẹ̀ ń sìn òun ni mò ń sọ̀rọ̀ yìí ń sìn kí nǹkan tí mo wá sọ kó wá lọ trigger ẹ kó tún wá lọ fi kanra mọ́ sista Tọ́pẹ́ so make sense let's assume bí mo ṣe jẹ́ olólùfẹ́ yìí sìn tí mò ń sọ̀rọ̀ sìn kí wá lọ sọ̀rọ̀ nǹkan tó trigger ẹ against sista Tọ́pẹ́ tó bá lọ bá wọn jà ṣé o ti mọ̀ pé ẹni yẹn ò ṣẹ̀ ẹ́ èmi lèmi sọ̀rọ̀ ó yẹ kó ignore mi ni pé fine ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu sista Tọ́pẹ́ fún ara wọn òun ni kò fi react o blogger yìí sọ̀rọ̀ pàdé mi sọ̀rọ̀ fún mi àǹtí kan sọ̀rọ̀ fún mi bọ̀dá kan sọ̀rọ̀ fún mi tó o bá ti gbọ́ lẹ́nu sista Tọ́pẹ́ fún ara wọn má react sí o torí àwọn èèyàn pọ̀ ń ta ń bẹ̀yẹn tó yẹ pé wọn ò fẹ́ kí àárín yín gún bí ẹ ṣe ń jà ìdùnnú àwọn kan ni bẹ́ẹ̀ ṣe ń ṣe gbọ́n mi sí omi òtò yìí ìdùnnú àwọn kan ni mo rò pé bóyá òun náà ló fà á ẹni tó mọ sista Tọ́pẹ́ dáadáa tó ní kò ní sọ nǹkan kan bóyá torí pé kí ni kò fẹ́ kán mú ọ̀rọ̀ òun kan tó wá pa ilé ẹ̀ kan wá pákéjì ẹ̀ ohun tí kò sọ
kan wá sọ pé sọ bóyá torí ẹ̀ ló ṣe ń ṣọ́ ọ̀rọ̀ sọ I don't know. So fún ìdí èyí ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu sista Tọ́pẹ́ òun ni kò react lé lórí. But my most important message to you òun ni wípé àgbà ló ń dá yìí. Téèyàn bá dẹ̀ ń dàgbà èèyàn máa ń yí ogún jà ni. Gbogbo àwọn tó bá ń bájà make peace pẹ̀lú wọn. Ayé ò fẹ́ ni fọ́rọ̀ orí ẹni ló ń yọ ni o. Mo mọ̀ wípé obìnrin bí ọkùnrin ni ẹ́. Torí nǹkan tán bẹ́ẹ̀ pò tó bá jẹ́ pẹ́ lòmíì ni wọn ní gbóhùn ẹ̀ mọ́. But ọlọ́run ọba tó wá dúró tiẹ̀ á túbọ̀ máa dúró tiẹ̀. Ọlọ́run ọba tó ṣọ́ ẹ débi tó dé yìí á túbọ̀ máa dúró tiẹ̀. Ò ní jábọ̀ o, ò ní jábọ̀ o, ò ní jábọ̀ o. Àmọ́ fọgbọ́n ṣe. Mẹ́sẹ̀gì mi nìyẹn fún ẹ, fi ọgbọ́n ṣe. Torí pé kí ni ibi tó o ṣì ń lọ ó sì jìnnà ju ibi tó o ti ń bọ̀ lọ. Ó sì ń lé àwọn nǹkan lóríṣiríṣi. Ìwọ náà wo program kan tó ṣe oníyàn kan fẹ́ fún ẹ ní award oníwọ ló ná owó ara ẹ láti fi kó award láti Nàìjíríà lọ sí òkè òkun níbi tán ti ṣe award suddenly pẹ̀lú gbogbo effort ẹ lórí ẹ̀ wọ́n bá tún sọ pé wọn ò ní fún ẹ láwọ́ọ̀dù yẹn mọ́. Ìwọ náà wò àwọn òun ló wà ń di ẹ̀ ṣé báwọn ọ̀tá ẹ náà ni ṣé báwọn tó ń bájà yìí náà ni. Let's assume bóyá awọ́ọ̀dù yẹn ló máa gbé ẹ dé final level ibi tó ń lọ báwọn kan tún ṣe máa takò ẹ náà nìyẹn. Kò sí bá a ṣe máa wà láyé yìí lóòótọ́ tá ní lọ́tà àmọ́ do your best. Lizzy Anjorin, please do your best and leave the rest for God. Make a peace pẹ̀lú àwọn èèyàn. Ìròyìn ẹ tí mò ń gbọ́ ìròyìn tó dáa ni. Nǹkan kan tí mo kàn gbọ́ nípa ẹ tó kù díẹ̀ káàtó òun ni wípé ọmọ Lizzy yẹn tó bá fẹ́ báyọ̀ jà ó máa ń gbé ìwo jáde ní ìwo ló máa fi ń ṣépè. Mo ṣe gbọ́rọ̀ yẹn let me be frank with you. Mo sọ sọ́kàn pé kí ló dé níbo là ń bálẹ̀ ayé lọ. But mo tún wá wò nígbà kejì pé ẹni tó gbéwo jáde náà ó máa níbi tán ti kàn léwo kó tó di pé òun náà gbéwo jáde tó fi ń ṣépè o. Mo wá gbọ́ nínú prógàmù yẹn tó sọ wípé gbogbo àwọn tó ń jáde fún yìí wọ́n á ti bú ẹ more than 10 times wọ́n á ti fọmọ ẹ ṣépè wọ́n á ti fi gbogbo ẹ n tí mo dẹ̀ hate jù ni kẹ́ máa bá mi jà kẹ́ máa wá ta sọ́mọ mi tí ó ṣẹ̀yìn tí ó ròyìn tí ẹ ò bá gbàgbé nígbà tí Tóyìn Àyìnmákù nǹkan tí mo ṣe go against ẹni tó ń fọmọ ẹ ṣépè gbà yẹn nìyẹn. Ó sọ fún tí Tóyìn Àyìnmákù bá ṣẹ̀ Tóyìn Àyìnmákù ni kò face ní tran àwọn ọmọ wà àwọn ọmọ tí wọ́n lẹ́sẹ̀ lọ́rùn tí wọ́n mọ nǹkan tí wọ́n mọ nǹkan tí ìyá wọn ń bẹ̀yàn kan kò ń ta. Èwo ni kẹ́ máa báyà jà kẹ́ máa gbọ́mọ ṣépè. Mo ṣe wá gbọ́ yẹn lẹ́nu Lizzy Anjorin tó sọ pé wọ́n gbọ́mọ òun ṣépè òun lóyún gbà kan oyún yẹn òun lù kí ni yẹn tọ́ọ̀ṣì mi náà ó tọ́ọ̀ṣì mi náà bóyá rísìn tóun náà ṣe gbó ìwo jáde fún wọn nìyẹn pé ẹ̀yin tẹ́ ẹ ṣeré eléyìí fún mi báyìí ló ṣe máa rí fún yín. But níbo là ń balẹ̀ ayé lọ. Èwo ni kẹ́ ẹ máa báyà jà kẹ́ ẹ máa fi tọmọ sí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bára yín jà ẹ má fi tọmọ yín sí. Mo ń tẹnu mọ́rọ̀ yẹn ẹ yọ tọmọ yín kó innocent náwọn ọmọ ẹ má fi tọmọ sí. Ọmọ ò ṣẹ̀yìn ìyá tó ṣẹ̀yìn bàbá tó ṣẹ̀yìn òun ni kẹ́ ẹ face òun ni kẹ́ ẹ dí pẹ̀lú kẹ́ ẹ jọ dí pẹ̀lú ara yín. Ẹ wá sọ di tí apá ọba káràgbà á ka egbò díẹ̀ ṣé egbò díẹ̀ ló ṣẹ̀yìn ni àràbá yín gangan ní kẹ́ ẹ face ẹ fi egbò díẹ̀ sílẹ̀ egbò díẹ̀ ò ṣẹ̀yìn egbò díẹ̀ ò mọ̀gbà tẹ́jọ́ ní conversation tẹ́jọ́ ń ṣe fàfàmífà ẹ̀. Ìgbà tí Lizzy wá sọ bẹ́ẹ̀ kí ni ẹ tọ́ọ̀ṣì mi pé èmi náà ò ní lajú mi sílẹ̀ kéèyàn kan máa gbé ọmọ mi ṣépè lórí ìrìn àjò yìí kí n tún lù sí ọmọ. Èèyàn náà lè go extra length but gbogbo ẹ̀ náà níbo là ń balẹ̀ ayé lọ. So Lizzy mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ mo fi ẹlẹ́dàá màmá tó tara ẹ̀ wáyé mo fi bẹ̀ ẹ́ mo fi ẹlẹ́dàá bàbá tó tara ẹ̀ wáyé mo fi bẹ̀ ẹ́ mo fi ẹlẹ́dàá tó ṣe ẹ̀dá ayé òun àtọ̀run tó ń fún ẹ léèmí tó ń mí mo fi bẹ̀ ẹ́
make peace pẹ̀lú àwọn èèyàn ibi tó ṣì ń lọ ó sì jìnnà ju ibi tó ti ń bọ̀ lọ torí kí ni èní la rí kò sẹ́dà tó mọ̀la ó lè jẹ́ nínú àwọn tó ń bájà yẹn náà máa jẹ́ ilẹ̀kùn fún ẹ ní ọjọ́ ọ̀la láti wọnú ògo tó fẹ́ wọ̀ make peace make peace make peace pẹ̀lú àwọn èèyàn try as much as possible mo mọ̀ pé kò yí sí but try to make peace pẹ̀lú àwọn èèyàn ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe mi ò ní sọ jù báyìí lọ gbogbo ẹ̀yin lólùfẹ́ Lizzy Anjorin gbogbo ẹ̀yin lólùfẹ́ Tọ́pẹ́ Àlàbí ẹ jọ̀ọ́ tẹ́ bá kọ́ máa kọ̀ sí fáwọn yìí ẹ bá mi share kó dọ̀dọ̀ wọn bí òjò ọgbọ́n kékeré kan lọ wọ́n máa rí mú níbẹ̀ mo tún padà bọ̀ ire o.